sir. Yes, sir. Equate, sir. Yes, sir. Any could ever miss on. Aras, I will go in shy, sir. And you say, cause a high, can you take pẹ̀lú high? Ọba Any breed of every dog. bẹ́ẹ̀ni kí ló ń ṣàgbọ́n mi. Ọba ẹ káàsán. Ẹ káàbọ̀. Báwo ni náà ti yín? Any breed of every. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Ojú yín look dull lénìí. Mo fẹ́ máa like. Ráyè ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ òfò tí ò ní túmọ̀ láàárọ̀. If you want to talk to me, go straight to the point. You don't have time for story. Ọba gbogbo ayé Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ẹ máa wà dáadáa, ẹ ní kú láéláé, ẹ ní ṣàìsàn lágbára Ọlọ́run. Àdúrà tẹ́ gbà ẹ nísìn. Tí ẹ fi múnú mi dùn ní àbí ẹ kàn yín kẹ́ gbà. Ó kọ́ àwọn mi ní ọ Talẹ̀ rí ló wá tó wà láyé tí ò ní kú. tí ò ní múyàn kú ni pé kí àwọn èèyàn tún ṣẹ́kù, káwọn èèyàn máa wà dáadáa. Níjọ́ tíyàn bá ti dàgbàdàgbà, tíyàn bá ti lọ, èèyàn kú nìyẹn. Kí ló máa padà ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀? Àwọn ọmọ téèyàn bá bí làwọn máa jẹ́ èèyàn lọ́la. Kí ló máa padà Ó ṣẹlẹ̀? túmọ̀ sí pé èèyàn kú. Kí ló pa máa Àwọn padà ọmọ yẹn máa wà dáadáa, wọ́n lè di gọ́vnà ìlú náà, wọ́n lè dolórí ìlú, wọ́n máa gbórúkọ yẹn lọ bẹ́ẹ̀. Gọ́vnà mélòó ló ṣoríire léni? President mélòó ló ṣoríire ní Nàìjíríà? Olóríire pọ̀ nù wọn. Ààrùn olóríire kẹjọ Ipò yẹn lásán, ipò tẹ́yìn wá yẹn sin ipò ńlá nìyà, ipò ọba. Ṣé mọ ibi tó rúkọ yín? ẹ máa lọ. Ẹ ti ń tanra yín. Ó jẹ gọ́vnà, gbogbo àwọn aráàlú ẹ̀ kú tán sóríire ni. Ó jẹ president, ebi lu àwọn èèyàn pa lójoojúmọ́ sóríire ni. Agbọ́sẹ̀ mọ̀ kan tó ń jà ẹ̀rọ. Ó sà lọ́jà ìrorò. Ok, kóṣà. Ṣẹ́ẹ̀sì ní sílé. Ó sì wà ní. Ó wà. Rọ̀bọ̀rọ̀bí tó ń ṣe máa kó bá lára ẹ̀. No. Ok? Mi ò finú mi ṣeré. Mi ò finú mi bá anybody ṣeré ni mo sọ. Bíọ́dún. Wọlé. Lámi lọ sí sáré ṣe dóbi tó ṣe lánàá. Kò já ewé sí ewé kíní ewé fè. Sáré. Méjì.
àwọn ẹbọra ni mo kàn ń gbé wọlé láàárọ̀ kùtù àwọn ẹbọra fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ send request tó bá wọn pé òun ní nǹkan tó fẹ́ bá mi sọ má wá sókè yìí tó bá ti dé bí go straight to the point mi ìráyè àdúrà dìdìrín mi ìráyè gẹ̀ mi ìráyè prayer tí ò ní ìtumọ̀ go straight to your point okay àdúrà ló bá yé ń jẹ́ ní Nàìjíríà. Ẹ káàárọ̀ ọba. Kí ni ìbéèrè yín? Ẹ káàsán. Kí ni ìbéèrè yín? À ń kí yín ẹ tẹ̀ dá wa lóhùn. Ẹ bá ti joyè akíní kó yín tán kẹ́ padà wá bí amọ̀ràn ẹni sẹ́ pé kó kí mi kíkí tẹ kíra yín tí sápá fi mú gbogbo yín tán mẹ́tò náà ẹni sẹ́. Kábíyèsí ẹ káàárọ̀. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ó ní àwọn nǹkan kan tí mo rí ní tí mo ka báíbù tí mo gbọ́ Ẹ béèrè. tó dẹ̀ ó rú mi lójú. Mo dẹ̀ máa ń wo àwọn prógráàmù yìí náà pé àwọn ibì kan wà náà tán ti ní bóyá ibi tó bá yẹ kéèyàn parọ́ ń bẹ̀. Nù Bíbélì wo lẹ kà? Bíbélì tá à ń ká ẹ̀ náà ni. Ẹ sọ a fẹ́ gbọ́ ìbéèrè yín yẹn. Ẹ jọ̀ọ́ ní tí èèyàn bá ní pásítọ̀ tó pé èèyàn máa ní godfather èèyàn máa ń mú bí bàbá tó ń gbàdúrà fún yàn. So ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín bí ọ̀rọ̀ àṣírí. Same person yẹn náà ni bí godfather ọ̀rẹ́ yín yẹn. Tẹ́ bá wá sọ bí àṣírí nǹkan tó wà láàrin yín tẹ́ bá sọ fún bí godfather yín yẹn. Mo dẹ̀ tún tó náà bóyá nǹkan kan yẹn ṣáà lọ ẹ fà á lọ ó wá tún sọ ọ̀kan yẹn náà fún èèyàn ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó dáa ni kẹ́ jẹ́wọ́ kí secret wà láàrin èèyàn àti ọ̀rẹ́ yín bọ̀ yín kàn fẹ́ open up ẹ wá sọ fún olùṣe pé báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí nìkan àṣírí yín o so ẹ wá sọ fún pé èèyàn tí ẹ rò pé èèyàn Ọlọ́run so èèyàn yẹn náà tẹ́ sọ àṣírí ẹ̀yẹn náà èèyàn yẹn wọ́n ẹjọ́ ń lọ sílé ìjọsìn yẹn náà ni òun náà ẹ̀yin náà ló fi ṣe bíi godfather náà ẹ jọ̀ọ́ ṣé irú èèyàn yẹn tí ò dẹ̀ bá yín parí ẹ̀ tó wà láàrin ẹ̀ tí ò sọ̀rọ̀ tí ò parí ẹ̀ bọ̀ ẹ̀yin tẹ́ sọ fún ẹ fẹ́ jẹ́ kó pe àkíyèsí èèyàn yẹn sí kẹ́ lè parí ẹ̀ ni ẹ jọ̀ọ́ ṣé irú èèyàn yẹn ṣé èèyàn Ọlọ́run ni èèyàn yẹn àbí irú èèyàn oníkàpè. Èèyàn Ọlọ́run. Lọ́nà wo sà? Torí pé Bíbélì ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Ẹ̀yin dẹ̀ ti dálẹ̀ Bíbélì nítorí pé ti fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀yin lẹ jẹ̀bi. So irú nǹkan yẹn báyìí ìjọ mi kò yẹ kí èèyàn sọ irú nǹkan yẹn síta. Ẹ̀yin lẹ jẹ̀bi ìgbẹ́kẹ̀lé ènìyàn asán. Bọ̀ ṣe báíbù náà ló ní èèyàn tó bá fọgbọ́n ṣe é mo rò pé ó yẹ kán fọgbọ́n ṣe é nì èèyàn Ọlọ́run tó pera wọn. Kò síbi tó wà ní Bíbélì. Ìbùkún ni fún ọmọdé náà tó fọgbọ́n ṣe kò sí ní Bíbélì. Bó wá ní ìyẹn ti jáde ọba. Àwọn èèyàn ló kàn fọ́ọ̀jì ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní mo tẹ̀lé pé ó yẹ kí èèyàn Ọlọ́run lè bá wa fọgbọ́n ṣe é torí ọ̀rọ̀ yẹn báyìí ó yìí ń lọ láàrin wa. Bẹ́ẹ̀ ṣe máa jà kú gbèrègèdè ni. A máa jà kú gbèrègèdè ọba kí ni kí a ṣe báyìí torí mo mọ̀ pé ẹ̀yin lẹ́yìn kan lọ́ba àgbáyé tó tí mo tún lè fọ̀rọ̀ yẹn lọ. Ẹ máa jà lọ. Ká ẹ máa jà lọ ìjà ti. Olúpẹ̀pẹ̀ àjàmọ̀rágòdù kàkàkà lójú ogun lè rómi ẹ̀yẹ sódò kí onílé kéré owó àjàmàdòkè integrity manner. Ó débi ò go straight to the point mo já ẹ̀ dànù èmi ráyè rádaràda. Kò
By the DB, go straight to the point. I don't have time for story. Ráyè ẹjọ́ rídìrídì tí ò ní tòmà tí ò yọwó. Don't have time. Ìjọba ọ̀run kò sí dẹ̀dẹ̀, kò sóhun tá a mú wá, kò sóhun tá ò mú lọ. Ẹ jẹ́ ká hùwà ire. Ẹ lọ ta gbogbo kan tí ẹ ní, kẹ́kọ̀ọ́ wá kẹ́yìn má gbọ̀nà ìjọba ọ̀run lọ. Ẹ ta lẹ́yìn kẹ́ ta gbogbo kan tẹ́ bá ní kẹ́kọ̀ọ́ wẹ̀ wá kẹ́ máa lọ sí ìjọba ọ̀run lénìí. Tí ẹ bá lọ sí ìjọba ọ̀run lénìí ojú tì yín. Ọba àgbáyé ẹ káàsán. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ ṣé. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ nínú ayé tá tí ẹ wà yìí, ǹjẹ́ ṣé ẹ̀sìn wà? Ẹdìẹ náà máa ń sìn. Sá? Ẹdìẹ náà máa ń sìn sẹ́ àti ewúrẹ́. Kò sí Kì í ṣe bẹ́ẹ̀. nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. All right. Ìdí tí mo lè béèrè question yìí lọ́wọ́ yín ni pé bóyá èrò ọkàn mi bóyá ó papọ̀ mọ́ ti olúkúlùkù kí ènìyàn má dẹ̀ bá ṣìnà nítorí wọ́n ní ẹni bá béèrè ọ̀nà òun ni kò fẹ́ ṣìnà ló jẹ́ ń béèrè because nínú èrò ọkàn mi àní níwọ̀nba ọgbọ́n tó lò wá fún mi mo ní lọ́kàn pé ọkàn ènìyàn òun ni ilé ẹ̀sìn ènìyàn, ibẹ̀ ni ẹ̀sìn ènìyàn wà sí Ọlọ́run ẹ̀. Ṣùgbọ́n mo ti fọ̀rọ̀ yìí tó èèyàn bíi méjì mẹ́ta létí wọ́n á máa ní bẹ́ẹ̀ kọ́ lórí torí mo jẹ́ kó yé wọn pé Kristẹni àṣà ni mo kà sí, Mùsùlùmí àṣà ni mo kà sí, ẹ̀sìn inú ọkàn ni ẹ̀sìn wà sí Ọlọ́run. Ìdí nìyẹn tí mo fi wò ó ti pẹ́ tí mo ti ń wá wé àti wọlé sọ́dọ̀ yín báyìí láti béèrè irú béèrè pé ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ gan ló ṣe rí? Bíbélì náà kàn fáàmù ẹ̀ wípé àwọn tó ń sìn mí gbọ́dọ̀ máa sìn mí ní ẹ̀mí àti ní òtítọ́. Yes. Kì í ṣe nǹkan tí a lè fojú rí, gbogbo nǹkan tí a ń ṣe físíkálì yẹn àṣà àti ìṣe ni. Yes. So that is it. Inú ọkàn ni ẹ̀sìn wà. All right. Pé àwọn kan ní olùkọ́ta sí. All right. That is that. Ẹ káàárọ̀ sà. Well, they go straight to the point. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ dádì. Hello, arábìnrin, mo ní kẹ́ go straight to the point. Ọba ẹ káàárọ̀ sà. Ṣé ẹ gbọ́ ọ̀kan tó mú bá yín sọ ni? Mi ò gbọ́ yín sà. Mo ní kẹ́ go straight to the point. Ẹ bless mi sà, ìgbàdúrà fún mi. Lórí àdúrà ilé. Sà. Àdúrà ilé lò. Owó pọ̀ lọ́wọ́ mi sà, ẹ ṣáà ẹ kọ̀. Ẹ bá ti lówó kẹ́ padà wá. Ẹ ò gbàdúrà àwìn. Today is Wednesday. Ọjọ́ àìnú, mo máa ń ta àdúrà ni. Ẹ káàsán. Ẹ kújọ́ mẹ́ta. Ṣé ẹ fẹ́ bá wa sọ? Dáadáa ni. Ṣé ẹ ní ìkọ̀lẹ́ fẹ́ bá wa sọ arábìnrin yìí kàbí wá pariwo lé wa lórí ń bì? Ta ló tẹ̀ rán àwọn igbó? Kí ni gbogbo yín wá sí gan níbi? Ṣé dandan ni kẹ́ wá sókè ni?
You know that you don't have something important to say. You are coming here to come and provoking me. So the bad say if you know that you don't have something important, something tangible to say, just come up. Okay? If you be okay, say palo yin te fe wa mama seri abi te fe ma ti ma pariwo. O ní kan gidi tó fẹ́ sọ, má send request sí mi. No, Jamo. Ṣé àwọn méjì ń dúra wọn tó ń fẹ́ ṣe mistake request ní àbẹ̀wò náà sí? Ẹ káàárọ̀ sà. Ní ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé èní yìí tó jẹ́ Wednesday yìí ẹ jọ̀ọ́ mà. Hello. Ẹ jọ̀ọ́ mo wà live. Hello. Wọ́n gbọ́ yín. Ìbéèrè mi ni pé ẹ jọ̀ọ́ sà. Èní ẹ̀yin gan ẹ lè máa san pé ní ọjọ́ Wednesday èèyàn kọ́ wá wọlé lẹ́ẹ̀kan nǹkan tí mi wá béèrè ó wá ní òun fẹ́ kẹ́ gbàdúrà fóun ẹ wá ní pé ẹ fi aláwìn ní pé kọ́ bọ́lẹ̀ mọ́ àwọn pé ṣé ẹ máa ń kọ́kọ́ gbowó kẹ́ tó gbàdúrà fún yàn nínú ìlànà yẹn ní àbáyọ sà. God bless you. Èmi sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí Ọlọ́run ò pè mí, èṣù ló pè mí. Ẹni tó bá dẹ̀ ti gbàgbọ́ nínú ìpè mi ó máa sanwó. Ó ti yé yín. Ẹ ti wá ṣiṣẹ́ wọn ní ṣọ́ọ̀ṣì mi rí o ìgbà Ọlọ́run wá pè yín sà ìdèṣù wá pè yín. Ó ti pẹ́ tẹ̀sù ti pè mí, mo kàn ń fara pamọ́ ni. Ìbéèrè mi tó wà. Èmi àti èṣù lájọ́ ṣiṣẹ́ pọ̀. Ìwọ tó bá ti gbàgbọ́ nínú kọ́lé mi, mo fẹ́ bẹ́sùn ṣiṣẹ́ nìyẹn. Ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ nínú ẹ̀sìn àti ìjọ? Ẹ̀sìn, ìtumọ̀ ẹ̀sìn ni ẹ̀sìn. Ìtumọ̀ ìjọ ibi tán ti ń kó àjọ. Bọ̀ Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Bíbélì kọ́ wa bẹ́ẹ̀. Kí lẹ wí sà? Bíbélì kọ́ wa bẹ́ẹ̀. Tó bá yẹ pé ẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ níbẹ̀ Jésù ni wá fẹ́ gbalé yín jáde kó nínú sínágọ́gù yìí. Mi ò gbọ́ yín sà. Ṣé question yín sì kú kàbọ́dì tó? Mi ò gbọ́ yín sà.
Ọba àgbáyé ẹ ṣé gan. Ìbéèrè mi kejì tí mo fẹ́ bi yín ni pé ǹjẹ́ ọ̀ranyàn wà nínú oore ṣíṣe? Hello Blocking. ọba. Yes, sir. One, tell her. Hello ọba àgbáyé. Ẹni tí ọkàn yín bá ṣoore fún lẹ máa ṣoore fún. All right, sir. Then the last but not the least, òbí èèyàn tí kò ṣe ìtọ́jú lórí ọmọ gẹ́gẹ́ bí òbí, tí ọmọ yẹn jagun tí Ọlọ́run wá ràn án lọ́wọ́ tó kún lọ́wọ́ láti jẹ́ èèyàn, irú òbí bẹ́ẹ̀ tí ọmọ yẹn tí kò bá ṣe ojúṣe, túmọ̀ sí pé bóyá kọ́mọ yẹn náà tọ́jú ẹ̀ tó ro ti gbogbo bí ó ṣe fìyà jẹun ṣe gbogbo ẹ̀ tí ò ṣe nǹkan kan fún òbí yẹn. Àkọ́kọ́, ǹjẹ́ ọmọ yẹn ní ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run? Àbí tí ọmọ yẹn tó jẹ́ pé ìgbà tí ọkàn ẹ̀ bá wùn ún láti ṣèrànlọ́wọ́ fún wọn tó bá ṣe fún wọn, ǹjẹ́ ṣé èèyàn náà tún ní ẹ̀ṣẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run sí ọmọ yẹn? Èèyàn kì í ṣe Ọlọ́run. Ìyá ẹ̀ ló ṣe kò ṣe Ọlọ́run. But sir, nǹkan tí mo fẹ́ try láti mọ̀ ni pé òbí tí ò tọ́ ọmọ tọ́mọ yẹn fi jẹ́ èèyàn, tóbi yẹn wá ń dúró pé dùúrì tí kò bá tọ́jú òun á ṣépè fún, òun á ṣe gbá fún, àbí tí àwọn èèyàn ń sọ pé torí pé kò tọ́jú òbí yẹn, nítorí pé òbí yẹn ò tọ́jú ẹ̀ yẹn pé Èpè máa mú because òbí yẹn ló gbé yín wá sáyé. Òbí yẹn gangan lọ́lọ́run yín, so ó lè bẹ́ èpè fún kó mọ yín. So òbí tó tọ́jú yín, ṣé òun tí ò tọ́jú yín ni tàbí kò ṣòro lọ́wọ́ ẹ̀? Bí wọ́n wá tọ́jú yín tẹ̀ bá sórí rẹ̀ ń tán, so ẹ lọ tọ́jú òbí yín dáìjọ́. ẹ ṣé gan ọba. Ọba ẹ káàsán sà. Ẹ káàsán sà. Kí ni ìbéèrè yín? Good afternoon ma. Ìbéèrè mi, ẹ ṣe àná ṣá. Ìbéèrè mi àkọ́kọ́, mo fẹ́ béèrè ni pé ṣé oko àti òbò ó dáa kéèyàn máa dóbò dáadáa? Ṣé ó dáa? Mo fẹ́ béèrè, ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Ó dáa fáwọn kan, kò dáa fáwọn kan. Fún ta ni? Ó dáa fún àwọn tó bá lẹ́mìí ẹ̀, ó dáa fún àwọn kò dáa fáwọn tí kò lẹ́mìí ẹ̀. Torí kí ló dé mo fi béèrè, mostly ẹ máa ń tẹnu mọ́ àwọn ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ fi ní pé kí n béèrè. Ṣé kí ni ìwúlò ẹ̀ lára? That is my own hobby tèmi, nǹkan tèmi like àti. Sá? Nǹkan tèmi like àti máa ṣe nìyẹn. Okay. So ìbéèrè mi lé ní òpò ṣá, bóyá tó bá ti dalẹ́ tẹ́ bá wá, torí mo wà níbi iṣẹ́. Ẹ ṣé sá, ó dàbọ̀ sá. Yay! Ọba àgbáyé. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Actually mi ò ní ìbéèrè, mo kò fẹ́ join request ni. Mo ti wà níbí for so long time, mo ti mọ wo life yín. So ọ̀nà ni kẹ́ gbé mi wọlé lónìí. Ṣé kí pé account number mi? Bàbá tẹ̀wá tún ṣàánú èmi ni o. I'm hustler.
Yeah, sir. Kí ni ìbéèrè yín? Yeah, thank you. Tí máa ń follow mi ti pẹ́ but mo ń bá money point ṣiṣẹ́ mo fẹ́ kẹ́. Mo rán ẹsẹ̀ kó follow mi ni. Ta ló ráyè gbogbo rádaràda? Èmi ráyè ni. Bóun kò bá locomotion ṣiṣẹ́ kí n tè. lọ́ba Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé ẹjọ́ ọmọ ìyá mélòó lèèyàn lè bá sùn. ọba ó ní ẹjọ́ kí ni nǹkan tí wọ́n lè fi ṣẹ́gun ogun ìdílé. ẹ káàárọ̀ sà. Kí ni ìbéèrè yín? ìbéèrè mi kò pọ̀ but kíní ẹ̀ ti ń dàrú mọ́ mi lójú náà tẹ́lẹ̀ ẹjọ́ sí lóòótọ́ ni ayé sì máa parẹ́ because àwọn kan ti fi kíní yẹn wọ́n ti fi ń wá lójú. Èmi ò gbàgbọ́ nínú ẹ̀. kí lẹ sọ sà. Èmi ò gbàgbọ́ nínú ẹ̀sìn. ok sà ẹ ṣe. ẹ káàsán sà. Kí ni ìbéèrè yín? ẹ jọ̀ọ́ sà Yes. ìbéèrè mi ni pé tí èèyàn bá fẹ́ fẹ́ ìyàwó tí ìyàwó èèyàn bá wá ti ọkàn èèyàn wá ṣé kéèyàn má fẹ́ ni. Ó dáa kó fẹ́ o. Fún mi lómi. kí lẹ wí sà. Mo ní ó dáa kó fẹ́ ìyàwó tí ò tọkàn ẹ̀ wá sẹ̀ so that a lè gbádùn obìnrin yẹn dáadáa. ó dáa kó fẹ́ èèyàn tí ò tọkàn ẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí sà? Torí wípé ẹni tí ò tọkàn èèyàn wá òun lèèyàn máa ń gbádùn ju ẹni tó bá tọkàn yẹn wá máa fún yín ní problem máa gbé sọ́kàn á lè ta. ok ọba ẹ ṣe gan sà. Ẹ fẹ́ ẹ kú. Ẹ wá máa gba advice láì fún mi lówó. Màá máa dárí yín sínú igbó mi. Bẹ́ẹ̀ pé ìyá ẹ̀hàn náà. Mo ti wà ń bí látàárọ̀. Mo ní gan kan péré mi ò gbà. Advice tí máa fún yín tí máa fi wọnú iná ni mo máa fún yín.
ọba ẹ káàsán sà. Kí ni ìbéèrè yín? Béèrè mi ni pé báwo lèèyàn ṣe lè ṣe tí wọ́n ṣe lè lówó. Ó máa lọ ta sport bet. Kò sówó. Ìgbọ́n ní báwo lòun ṣe lè lówó. Ṣé ti wọ́n sà? Kò dúró síta. Kò dúró síta ó tẹ̀ fẹ́ ní mọ́ màmá màmá. Yeah, come, let's go. Let's go. I'm not going to win. Sweet, one of those sweet. Ó ṣe mọ̀ pé mi ò lè fún gbogbo rọ́bìṣì yẹn. Ìwọ náà ló ń bàjẹ́. Account number mi ni 30 400 31258 30 400 31258 first bank. Káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Láti ẹjọ́ ìbéèrè mi lágbára but ẹ má fi mí ṣe yẹ̀yẹ́ o. Ìjọ tó gbé èèyàn bá ń wú kí léèyàn lè lò sí bá fi lọlẹ̀. Kí lẹ wí? Tó gbé èèyàn bá ń wú kí léèyàn fi tá fi lọlẹ̀. Ó máa gba hámà mọ́. Kí lẹ sọ sà? Ó máa gba hámà mọ́, ó máa wálẹ̀. Ok sà. Èèyàn kan ló kù. Ọba, ẹ káàsán ẹ̀gbọ́n mi. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba, mo pé àbúrò tí ilé mi jẹ́, so I always go with you, mo kàn ní kí n kí n lókè n kí ẹ̀gbọ́n mi tó ṣọ́. Ṣé kí pa account number mi ni? Ọba, ilé làwà kò síṣẹ́ ńlẹ̀.
ẹ ká sọ sáà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? tí tí èèyàn bá ń dóòbò tí èèyàn wá ń tètè dà kí ni nǹkan téèyàn máa ṣe sí. Tó bá kun bíi 5 minutes tó fẹ́ dóbò yẹn, ẹ ó máa fi super glue lẹ orí okó ẹ̀. kí tẹ Ó máa fi super glue lẹ orí okó ẹ̀ papọ̀ tó dà kò ní lè release. super groove kí n dà Bẹ́ẹ̀ni, síbi orí oko ọba tẹ bá ti lẹ̀ pọ̀ kí ẹ̀ ní wọ́n lè super release. groove kí n dà papọ̀. Ẹ̀ ní lè release mọ́. Ọgbọ́n táwa máa ń lò nìyẹn o. Táwa fẹ́ dóbìnrin 10 hours, táwa fẹ́ release, a kán super glue sórí okó wa, ẹ̀ lẹ̀ pọ̀, ẹ̀ ní release, ẹ lè dóbò 100 hours. Gbogbo advice tí mo fún yín ṣe ẹ̀sán owó ẹ̀, ẹ̀ lè fẹ́ rọrùn wọ̀. Hello ọba ẹ káàsán sá o. Ọba ẹ káàsán ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question sá. Ẹ jọ̀ọ́ mo wà lórí live ní àárọ̀ yìí so mo wá rí wòlíì kan tó ń sọ ọ̀rọ̀ pa Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin pé ọ̀rọ̀ tó ń fa ọ̀rọ̀ yẹn so mo wá ní ẹni wá ní ọba Solomon gan tí ì dá sí ní kí ló tó ọba Solomon sì dá sí so mo wá ní ẹ jọ̀ọ́ nínú Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin ta ló jẹ̀bi náà ọ̀rọ̀ yẹn tó láwọn ti sọ opinion tiwọn bọ̀ mo fẹ́ gbọ́ títí sà as a man of wisdom mo fẹ́ bèrè pé nínú Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin ta ló jẹ̀bi. Question mi àṣà sá. Ta ló rán wíwá nínú àwọn méjì? Kò sẹ́ni tó rán mi àwọn méjì o wòlíì kan ló ń sọ̀rọ̀ ó ní Tọ́pẹ́ Àlàbí ló jẹ̀bi pé ọba Solomon gan yẹ kó ti dá sí i wọ́n á ní ẹ jẹ́ kí n ti bá dé láìfọ ọba Solomon máa béèrè lọ́wọ́ ọba Solomon pé kí ni ojú wo làwọn fi wò ó ká lọ wọn kò jẹ̀bi. Iṣẹ́ ọ̀rẹ́. Kémi ẹnjìníà ni mí. Iṣẹ́ ọ̀ka yín lára. Wọn ò gbé fẹ́ wá sí ṣọ́ọ̀bù ẹ̀ ká ní pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ ò ní máa rojọ́ ẹ lọ́jọ́ kiri. Kóòtù gígan bí kóòtù àlùjànnú. So ẹjọ́ ẹ lọ́jọ́ at this your age. Sófó sóò ló ṣe kiri. Ẹjọ́ wẹ́wẹ́. Yes? Kí ni? Mo ní kó wá gbóúnjẹ tọrọ tẹ́lẹ̀. Kí ni tèmi pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀? Etí kò sọ mi. Èmi ráyè. Pẹ́kọ́ tó para wọn dà. Ọba Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? ṣe wà pa kí ló ṣe yín tẹ̀dùn ìbílẹ̀ táṣọ tí sígínẹ̀ tẹ ọ̀tọ̀ ń jábọ́ lọ́rùn yín. Lọ́bìnrin lọ́wọ́ dádì ẹ̀. Dádì Sórí gbọ́rọ̀ borí àlù ó ga kò sọpọlọ lórí ẹ̀.
sọpọlọ kọ gádànù. Ẹ káàsán sà. Kí ni ìbéèrè tí? Ẹ jọ̀ọ́ sà, ìbéèrè tí mo fẹ́ béèrè ó wà like ó light. Nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí ni ìdí tí wọ́n fi ní ejò dá fún jíjẹ? Ṣé lọ́dọ̀ tí yín àbí ní ọ̀dọ̀ gbogbo ènìyàn? Majority of àwọn èèyàn náà ò jẹ, èmi ò kí ń jẹ, so mo wá ní kí n béèrè pé kí ni ó Èmi sọ máa ń jẹ. jẹ ejò. Kò séjò tèmi ò kí ń jẹ, mo ń jàgbá edé, mo ń jẹ àjẹbú. Kí lẹ sọ sà? Wọ́n ní gbogbo ejò lèmi ń jẹsẹ́. Question number Kí 2. ló tẹ́ mi sọ? Mo ti gbọ́ yín sà. Ẹ mọ̀ pé àwọn ẹranko wà tó yẹ kí wọ́n máa ní kéèyàn má jẹ pé kò dáa. Ojú ẹ̀ gan ti jọ ti ejò yìí. Bóyá ìdí tó fẹ́ fi wá béèrè nípa ejò ni. Ẹ káàsán ọba. Ọ̀gá àbọ̀, kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín? Queen sẹ́yìn níbèrè àbí kò sí? Ẹ jọ̀ọ́ ìwọ tó bá mọ̀ pé wọ́n ti gbá ọ fún ẹ.
má wá síbí yìí o wọ́n bá gbè pé omi ò ráyè ẹjọ́ o mi ò fẹ́ tí wọ́n máa fún mi ní ẹ́díkì o tó bá mọ̀ pé o ní nǹkan tó fẹ́ sọ tó ní ìtumọ̀ má wá bí o má gbè pé o. Ọba ẹ káàsán. Kí ni ìbéèrè yín? Ẹ kú ètò. Kí ni ìbéèrè yín? Òkè táìmù ìbéèrè la wà yìí. Mo ẹ̀ṣẹ̀ join ni mo dẹ̀ sign request mi ò mọ̀ pé ìbéèrè ni mo ní. Ẹ kọ́kọ́ yọ àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yìí kúrò mi ò ráyè ẹjọ́ òfò. Báwọn pé òun ní nǹkan tó fẹ́ bá mi sọ òun ní nǹkan pàtàkì kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi àbí tó fẹ́ bá mi sọ mi ìfẹ́ gbọ́ pó mi ìráyè kíkí rádaràda tí ò ní túmọ̀ àwọn question tí ò lọ́pọlọ nínú kò sí èdè tó kàn mí kàn gbogbo yẹn owó ló bá mi bí mo ṣe wà yìí. Bí mo ṣe ń yọ wọn náà ṣe send request. mo fẹ́ jọ audience ní kí n join sí okay hello kábíyèsí. Ẹ káàbọ̀ sàṣẹ àlàáfíà lẹ́wà. Yo, báwo ni life mo máa ń like wisdom yín knowledge wọn mo dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn wípé the way you speak is from the knowledge you gain from Bible orí àwọn ẹsẹ̀ Ifá Quran tẹ̀mọ́ǹkà ó ti increase knowledge yín we've talked a ti sọ̀rọ̀ many times now ṣé ń gbọ́ mi ṣá ọba. Wọ́n gbọ́ yín mo ní kí ló béèrè yín. Okay, yes. So ó máa ń wù mí láti wá sí live ní most of the time. So ẹ kú iṣẹ́. Olúwa ṣeun ṣé ẹ ní béèrè lẹ́ni ni àbẹ́ ẹ ní béèrè. Well, I just want to commend you. Ẹ ṣì fi mí sísàlẹ̀ náà màá wá béèrè later. Mo ní ìbéèrè tó pọ̀ but màá wá sí. Godson unmute. Ṣé Godson ni ti láòbò ni àbí kò mọ bó ṣe unmute? Ọba ẹ káàsán. Kí ni ìbéèrè Ẹ yín? kúṣẹ́. Ìbéèrè mi ni wípé kí ni nǹkan tí a lè ṣe fún ara wa tó máa fi ìgbé ayé ìrọ̀rùn bára wa láìsí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ńbẹ̀? Ẹ káàsán. Kó tó di wípé màá dáhùn question yẹn náà màá kọ́ dáhùn question yẹn. Ẹ máa kọ́ dáhùn question kan ẹ unmute. Right, sir. Báwo lẹ ṣe lè gbé nígbé ayé rọrùn láìsí orí yín níbẹ̀? Èèyàn lè gbé ilé ayé láìsí orí ńbẹ̀. Bọ́rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣe rí nìyẹn. Ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì ò rẹ́dí àti ṣe nǹkan fáwọn ará ìlú. Torí pé ẹ̀yin ará ìlú rè. Sá. Torí pé ẹ̀yin ará ìlú rìn ẹ gọ̀gán. Ok, àwa ará ìlú àgọ̀. Yes, ẹ mọ̀ pé téèyàn bá wà tó bá mọ ẹ̀tọ́ ló máa fọwọ́ lágbá lójú ni. Ok. Bó ṣe rí nìyẹn. Ẹ ṣáà mọ̀ pé ara wa náà lẹ jẹ́. Mi ò sí lára yín èmi ń lo náà 24 hours. Ọ̀rọ̀ iná kọ́ ni mò ń sọ. Ẹ̀mi àìgbé ayé yóò kàn mí mọ́ tí bá kó mo lọ sí tẹ̀wọ́n fẹ́ lọ dógbò 2 some 3 some ló bó ṣe ṣe. Kì í ṣọ̀rọ̀ ẹ̀ náà tó bò kọ́ ni mò ń sọ sà. Ó yá kí lẹ́ ń sọ ń pa ẹ̀. Nǹkan tó lówó ń rà lọ́jà náà ni tálákà ń rà lọ́jà. Kò sí nǹkan tó lówó fẹ́ rà tèmi ò rówó fi rà.
but the same market náà là ń ná ọ̀nà kan náà là ń What gbà epo kan náà là jọ ń rà. the point in go? Time is going. Nǹkan tí mo béèrè náà nìyẹn pé kí ni So, nǹkan tá a lè ṣe fún ara wa tí èmi lè ṣe fẹ́ ẹnìkejì lè ṣe fún mi tí ìrọ̀rùn máa fi bá ilé ayé wa láì sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ nǹkan kan tí mo béèrè nìyẹn. àwa ni government gangan. Àwọn tó wà ní ibi ọ́fíìsì ìjọba àwọn ní gọ́ọ̀mẹ̀ntì Ta ló gbé wọn governor dé? president senate house of assembly rep Ta ló gbé wọn débẹ̀? pàdépàdé ló gbé wọn débẹ̀ sà. Ní àwọn tó wà ní senate, àwọn tó wà ní ọ́fíìsì àtẹ̀yìntẹ̀ wà lára ìlú èwo ló pọ̀ jù. àwọn ẹni tó mọ rere láti ṣe tí ò ṣe rere òun ló gọ̀ jù that's àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn. Ní àwọn tó wà ní asan rock àtẹ̀yìntẹ̀ wà láàárín ìlú ta ló pọ̀ jù? Ta ló pọ̀ jù? ókè àwa la pọ̀ jù. Kí wá ló dé tí èèyàn mẹ́wàá fi ń tọ̀ tó lóun tẹ̀rí kankan ṣe sí? àwọn ní agbára lórí ọ̀rọ̀ security so òun náà ń lò àgẹ́sì wa. Ta ló bí ọlọ́pàá? àwọn ọlọ́pàá mọ àwọn òbí wọn ṣùgbọ́n àwọn náà ń wà á gọ̀. Ṣé Tinubu ló bí ọlọ́pàá ni? Tinubu ló kú sójà ni? torí sálárì wọn ló jẹ́ kán hùwà ẹni tó lọ́pọlọ. Ọlọ́pàá ọmọ wípé wọ́n fìyà jẹ ìyá onílé, wọ́n fìyà jẹ bàbá onílé. torí nǹkan táwọn dáná làwọn náà ń rà ṣùgbọ́n wọn ò ronú débẹ̀. Ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni. Godson, má yẹ kí bínú sí yín o. Mo gbé yín sókè lẹ́ẹ̀kan mute. What's the meaning of that? Ṣé fẹ́ wá fún mi ní ẹ́díkì? Irú àmì wo nìyẹn? Ọba ẹ̀kásán nẹ́tíwọ́ọ̀kì mi ni ò dá ẹ má bínú ó hàngì ni. Ọ̀yá kí ni ìbéèrè yín? Ìbéèrè bí ìmọ̀ràn ni àkọ́kọ́ ni pé ìmọ̀ràn wo lẹ lè gba ẹni tó jẹ́ pé iṣẹ́ ló lóun fẹ́ kọ́ bá àwọn òbí rẹ̀ tẹnu mọ́ pé ó gbọ́dọ̀ lọ kàwé ná tó bá fẹ́ kọ́ṣẹ́ kan ìmọ̀ràn wo lẹ lè gbarú ẹni bẹ́ẹ̀. Ìbéèrè kejì ni pé ìmọ̀ràn wo lẹ lè gba bàbá tó lóun ò lè tọ́mọ obìnrin nítorí pé ó máa ṣèyàwó ó máa lọ ilé ọkọ. Ẹ béèrè one by one. Ok. Tàkọ́kọ́ ẹni tó ní iṣẹ́ lòun fẹ́ kọ́ òun ò fẹ́ kàwé táwọn òbí ní pé ó gbọ́dọ̀ lọ kàwé ná kó tó kọ́ṣẹ́ ìmọ̀ràn wo lẹ lè gbà níbẹ̀. Olórí God bless you. Ìmọ̀ràn tó máa gbà ni wípé sọ fún òbí ẹ̀ wípé òun fẹ́ lọ kàwé nílùú òdì kejì kò ní kàwé nílùú tí òbí ẹ̀ wà. So ìdí kejì. Ok. Ọkọ ń gbẹ gbogbo owó tí òbí ẹ̀ bá fi fún máa fi kọ́ṣẹ́ kò ní lọ sí school dáìbẹ̀. Ìbéèrè kejì ni pé ìmọ̀ràn wo lẹ lè gba bàbá tó ní òun ò lè tọ́mọ obìnrin nítorí ó máa lọ ilé ọkọ. A ò lè gba irú bàbá bẹ́ẹ̀ lámọ̀ràn kankan because òun ló mọ̀ nǹkan tó rí sọ bẹ́ẹ̀. Ok, àwọn ìbéèrè méjì tí mo ní náà nìyẹn. Normally tomorrow and Sunday ó di Wednesday and Friday mo máa rà ní Sunday Wednesday then màá tún rà against other time bóyá top up ṣá bóyá tí màá fi rà ní Sunday but Sunday Wednesday twice a week normally so tí màá tún fẹ́ rà bẹ́ẹ̀ ó tún di Sunday but recently tí mo wá rí epo lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ mi ò ṣe o kò pé. Ṣé pẹ̀lú bọ́n ṣe wọ kóòtù tó yẹ sí kábúkábú náà ń ṣe ni? Nàìjíríà mà burú léèyàn. Nàìjíríà máa pa kádàrá èèyàn dà o. Tèmi rò pé sínétọ̀ ni mímọ̀ pé kábúkábú ló ń ṣe o. Epo ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lágbára o. Nàìjíríà ta ló ṣèpè sọ Nàìjíríà. Ẹ wo mà ní bó ṣe kó sí kóòtù tèmi rò pé bóyá sínétọ̀ sì kan ni. Mímọ̀ pé kábúkábú lágbára o.
Ọba o. anybody bá máa tó wá sókè níbi yìí tó máa tó wá play music sàpàná ló máa pa tó bá ti mọ̀ pé ó wà níbi ariwo má send request sí mi ọba Solomon ò fariwo I don't want noise holy center ò fẹ́ ariwo kankan tó bá ti mọ̀ pé ó wà níbi táriwo wà má send request ọ̀dọ̀ mi that is the key. GMF. Ọba ẹ káàsán. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi lórí business ilẹ̀ tẹ́ ń tà ní Abẹ́òkúta nígbà yẹn sílẹ̀ yẹn sì wà available. Wọ́n ti ta tán. Ok. Ẹ̀ẹ́dẹ̀ níbò míì. Rárá. All right, sir. Ọba o. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ wà. Ọba mo wá kí yín ni. Kì í ṣe pé bóyá wá béèrè ìbéèrè. Béèrè o. Kò ṣe àkọ́kọ́ mi rè ṣe ti gbàgbé mi ni. Mi ò rántí ojú yẹn mọ́. Pẹ̀lú láìtàn. Mi ò fi bẹ́ẹ̀ rántí ojú yẹn. Ẹ ti àgbàgbé mi ṣẹ́ wa pa. Àlàáfíà ni sí àlàáfíà lẹ́yìn náà wà. Àlàáfíà mo wà. Ẹ ò ní béèrè lénìí. Mi ní ìbéèrè kankan mo kàn wá kí yín lókè. Adúpẹ́ fún mọ́tò tẹ́ fún wa. Mọ́tò ọba gift yín kọ́ nìyẹn. Ọlọ́run á bùkún. Kò ń kọjá lọ́gán ni. Ọlọ́run á bùkún fún yín o. Àmì ẹ má wọrí gift yín. Ẹ káàsán sà. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Mi ní ìbéèrè sà, mú kan ní kínkín yín ní ṣe dáadáa lẹ́wà. Èní ni birthday mi ni. Ìráyè ẹjọ́ wẹ́wẹ́. Ní kò kí mo fẹ́ dóko èdèrèdè. Wà á tẹ́lẹ̀ bùkátà wọn lé lórí. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé tí a bá wo Nàìjíríà so a rí i pé púpọ̀ àwọn tó ń kàwé wọ́n pọ̀ so púpọ̀ àwọn tó ń náwó wọn sórí education western education wọ́n pọ̀ but result tá à ń rí bẹ́ẹ̀ ni pé ìwọ̀nba ìyẹn iná ìwé yẹn padà ń wúlò fún so ṣé ojú ọ̀nà ibi tí wọ́n ń náwó yẹn sí ṣé kò yọ ni àbí kí ni mọ̀ ẹ̀tẹ́ ní láti gba ọmọ Nàìjíríà lórí ẹ̀ ṣé kí wọ́n má náwó sí western education mọ́ ni àbí báwo kí kálukú kàn máa lọ fowó ẹ̀ kọ́ṣẹ́. Àmọ̀ràn mi ní pé everybody ló máa fowó ẹ̀ ta sporty bet. Okay o. Àjàmùrágún olóde àgbà jì. Ọba o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ ọba mo fẹ́ béèrè kankan àbúrò mi kan ikọ́ ń disturb ẹ̀ mi ò mọ̀ bóyá ẹ mọ oògùn tán lè lò ikọ́ yẹn dẹ̀ tí ní ìsọtí lé lọ́dún kan sìn. Ìlú wo làbúrò yín náà wà? Ó wà ní Ondo State nílàjẹ. Ṣé ẹ mọ àgbo kan tó ń pè ní ginger? Ẹ mọ wọn ginger. Láwọn òyìnbó ẹ̀sẹ̀ kó wà yẹn. Ṣé ẹ mọ? Mi ò mọ ilé táwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ kó wà but mo rò pé bí a ginger fruit tẹ tí
tó máa fi sí oúnjẹ. Rárá, ginger tí tó ní kíní funfun báyìí, tó ní àwọ̀ funfun báyìí. Ṣé wọ́n máa ń ta ní ṣọ́ọ̀bù ni àbí ibo lèèyàn lè gẹ̀tẹ̀? Wọ́n máa ń tà so ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp pé send nọ́mbà ní tó ń tà fún. Ok. Nọ́mbà ìjọmọlúwàbí ni mo ní lọ́wọ́. Ẹ jẹ́ kí fún yín ní WhatsApp nọ́mbà tọ̀dọ̀ mi. Ok, ẹ jọ ẹ fún mi ní 2 seconds kí n kọ́ kalẹ̀. Ok, ẹ máa pè sà. Ìyá Abigail, níbo ni ginger tó wà ń bí wà? Ginger tó wà ń bí níbo ló wà? Òun náà kọ sí comment section yẹn screen touch ẹ̀ bẹ́ẹ̀. Ok, mo ti screenshot ẹ sà. Kí ni kí n sọ sí voice note yẹn mọ̀ kẹ́ máa ní message tó pọ̀. Ginger tó wà níbí ìdá, ginger tí mo kó wá tó wà nínú ike kankan ọ̀dọ̀. Títí kí ẹ tó mú lẹ́yọ̀ kan bẹ̀. So tí ẹ gbìyànjú ẹ máa kọ́ ra ẹ lè rà tó 3. Ok. So tó bá lè mú léraléra máa lọ. Ok. Ṣé àárọ̀ ni kó máa mú ni kó tó jẹun ni àbí after tí àbí alẹ́? Ó máa mú kó tó jẹun láàárọ̀, ó lélẹ̀. Ok. So ó máa mú kó tó jẹun láàárọ̀. Ó dẹ̀ máa mú lálẹ́, ó máa lọ kíkọ́ yẹn. Ok. Ẹ jọ̀ọ́ kí ni kí n sọ sí voice note tí bá pè yín? Ẹ sọ fún mi pé ẹ̀yin ni mo fẹ́ fún ní nọ́mbà ẹni tó ń ta ginger so that tẹ́lẹ̀ bá sọ̀rọ̀. Ó dà pé Ondo state náà lòún wà so that wọ́n lè lọ tètè gbà níbẹ̀. Ok. Ẹ ṣeun sà. Hello, Ọba. Ẹ káàbọ̀. Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kí la lè ṣe tó wá ń sọ̀rọ̀ nípa government pé government tẹ́ fi wá dá lóhùn pé ṣé tó rí bá wà kí ni ṣé body lè function láìsí orí mẹ́. Mo fẹ́ support nǹkan tẹ́ sọ yẹn because àwọn ìjọba ló ń ṣe òfin gbogbo òfin tá à ń lò ní Nàìjíríà so tí wọ́n bá dẹ̀ ṣe òfin because òun béèrè question kan pé ṣé kí làwọn lè ṣe láti help ara wọn láìsí ìjọba mẹ́ kò sí bẹ́ẹ̀ even tó bá try láti help ara ẹ láìsí ìjọba mẹ́ that means that pé nǹkan tí ẹ fi help ara yín yẹn tẹ bá fẹ́ establish lórí ẹ̀ or tẹ bá fẹ́ expand lórí ẹ̀ that means pé ẹ tún gbọ́dọ̀ ṣe láyé ara yín ni kò dẹ̀ sí nǹkan tẹ́yẹ̀ lè ṣe bó fẹ́ ra alẹ̀ á lọ sọ́dọ̀ ìjọba bó fẹ́ ra anything á lọ gba regulations lọ́dọ̀ ìjọba so ẹ̀yin dẹ̀ sọ fún lẹ́ẹ̀kan wípé ó gbọ́dọ̀ béèrè right ẹ̀ lọ́wọ́ ìjọba that is what everybody does even níbi táwa wà ó ní mò ń discuss pẹ̀lú ọ̀rẹ́ mi kan epo tá à ń rà tẹ́lẹ̀ kọ́ là ń rà nísìn sí mọ́tò tá a bá fẹ́ lọ sí anywhere okay for instance màá travel I'm a travel nurse màá sáré lọ sí ibì kan mo máa lọ sí ibi tí patient mi wà ó ní iye miles tí màá drive lọ tí màá fi débẹ̀ iye epo tí mò ń rà sínú mọ́tò kọ́ ni mò ń rà nísìn because gbogbo nǹkan ti lọ sókè and everybody tá bá wo New York everywhere nsìn everybody jáde síta tí wọ́n béèrè right wọn lọ́dọ̀ ìjọba but ibi tó yẹ pé Nàìjíríà tó yẹ pé ibi tó yẹ pé tẹ bá béèrè right yín gan àwọn tí wọ́n máa rán sí yín wọ́n tó láti wá bẹ́ orí yín gan wọ́n ti ready àti bẹ́ orí yín it's not because kò affect àwọn náà just like that other person also said ó affect àwọn náà torí pé àwọn náà lọ sí the same market but wọn kí ẹ torí kí náà máa ń pè wọ́n ní agbèfọ́ba ni wọ́n they have to do their job and that's what they are asked to do because wọ́n ní boss over boss and over boss so tí wọ́n fẹ́ lose iṣẹ́ wọn they have to do it so in other way ká lè cut gbogbo ẹ̀ short ká lè sọ pé báyìí la ṣe máa ṣe for us to have everything right we have to know our right in our hands first a gbọ́dọ̀ kọ́kọ́ mọ right wa then two a gbọ́dọ̀ unite ohun wa gbọ́dọ̀ papọ̀ kì í ṣe pé kí eléyìí máa sọ a kí yẹn máa sọ b kí yẹn máa sọ c
torí pé we are not united, we don't say things together. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tí gbogbo wa ń sọ. Ibi tí eléyìí kọjú sí ibẹ̀ lélẹ̀ kọ̀yìn sí. So until we have that, a lot of things are missing. Àwa fúnra wa àwa gan la tún ṣera wa. Àwọn èèyàn tẹ́ sọ pé ká lọ pé a lè ṣe fúnra wa láìsí ìjọba mẹ́yìn, àwa fúnra wa la tún ṣera wa. Because for instance, ọjà tẹ́ ẹ̀ ń lọ tẹ́ ti fẹ́ lọ ra nǹkan yẹn, ìjọba kọ́ ló lọ gbówó lé lórí. Àwọn èèyàn tó wà lọ́jà. Angelina. Salam alaikum. Ẹ ká sọ sọ. Kí ni ìbéèrè yín? Àwọn network. Jẹ́ kẹ́dẹ̀ fún wa ní oògùn àṣírí bíbò kan kékeré téèyàn lè ṣe fún wa. Báwọn fẹ́ fẹ́ yín. Ọba ẹ káàsán sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ọba, ìbéèrè mi ni wípé kí ló dé tó yẹ pé èèyàn téèyàn bá love bóyá ìsídà obìnrin
ó wá love ọkùnrin àbí ọkùnrin wá love obìnrin tó jẹ́ pé obìnrin yẹn wá love ẹ̀ àbí ọkùnrin yẹn rí ò love obìnrin yẹn tó jẹ́ pé èèyàn tí ò love ló máa lé kiri kánísìn for example nsìn mo love ẹ̀yin báyìí nsìn ẹ̀yin ò wá love mi ẹni tẹ́yin wá love kò wá love yín ẹni ẹ̀ ò dẹ̀ lẹ́yìn gbọ̀n tẹ̀lé kiri why tó ṣe ń rí bẹ́ẹ̀. nǹkan tí ẹ rí lára mi tẹ́ fi lọ́ọ̀fù mi ní nǹkan tí mo rí lára lady tí mo ń lé kiri tí mo fi lọ́ọ̀fù ẹ̀ kò sí lára yín. So irú kí wá ni kí èmi ṣe bẹ́ẹ̀ yẹn sìn. ẹ máa wá ẹni tó láìkì kan tí ẹ máa wá ẹni tó láìkì kan tó wà lára yín lọ tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà láìkì kan tó wà lára ẹ̀. ẹ ṣe sà ó ti yé mi. ọba ẹ káàsán sá. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ọba ẹjọ alánimọlá ni fẹ́ béèrè lọ́wọ́ yín sá. yes sir ẹ ṣé sá. mo lálàá ní àná mọ́jú àárọ̀ yìí ni ó fún mi ní kí mọ́tò lexus gan ni mọ́tò yẹn ó fún mi kí mọ́tò lójú oorun àlá yẹn dẹ̀ dẹ́rù bà mí gan gbà máa jí láàárọ̀ yìí àlá tí mo lá nìyẹn sá. ẹ máa retí mọ́tò láìpẹ́. má ṣiṣẹ́ o. Ẹ káàsán. Ọba ẹ káàsán. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Ìbéèrè mi ni pé kí ló lè fà á tí wọn bá wà lójú omi kó wá máa lálàá pé òun wà létí omi òun fẹ́ bu omi létí omi tó pọ̀ irú ẹ̀ kí làálàá yẹn túmọ̀ sí. aláàánú yí ẹnìyẹn ká ní ìbọn tí wọ́n sóore fún mi. Kí lẹ wí? aláàánú yí ẹnìyẹn kábọ̀ tí wọ́n sóore fún. Okay o.
pa ẹ̀ka sàn sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Àwọn fámìlì nǹkan sà. Dáadáa. Ẹ sà, ìbéèrè mi ni pé tí èèyàn bá ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, àpẹẹrẹ wo lèèyàn máa rí téèyàn máa fi mọ̀ pé Ọlọ́run ti dáríjì yẹn? Ọlọ́run kì í dáríjì èèyàn. Ọlọ́run kì í dáríjì yẹn sà. Bẹ́ẹ̀ni. Ok sà, ẹ ṣé sà. Hello, Baba Solomon. Ẹ ká sọ sà, ẹ jọ̀ọ́ mo ní di favour kan lọ́dọ̀ yín ni. Mo ń gbọ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ fún wa ní opportunity láti polówó nǹkan tá à ń tà ní sà. Tẹ bá ti sanwó ẹ̀ lè polówó ẹ̀ nà. Àwọn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fúnra wa náà ní àti ìfi bẹ́ẹ̀ lọ. À ń ṣe fúnra wa ni. Tá bá ti Ẹ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bọ̀tẹ́ lè ra dátà. Kí ló tẹ́ ẹ sọ fún àwọn TikTok pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pé kán fún yín ní dátà ọ̀fẹ́? Ẹ fọ́ máa wo TikTok. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ dáàdì, ṣé ó dáa kéèyàn máa ṣe yahoo sà? Èmi ò láìkì ẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ṣé ó dáa? Lọ́dọ̀ ti tèmi kò dáa. Darúgbó. Hello, Baba Solomon. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káàsán sà. Kí ni question yín? Ẹ jọ̀ọ́ sà, mo ń lálàá kan ni mo máa ń bára mi lórí àpáta mi dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé sápá mú. Ìtumọ̀ ẹ̀ ni pé sápá mú yín sẹ́.